tálẹ́ǹtì ẹ̀yin olúwa ẹ̀ ṣeré o jẹ́ kí n fi tèmi ṣe sample fún ẹ èkó lèmi wà tẹ́lẹ̀ gbogbo olúwọlé àgàrà ó Tinubu nǹkan kan gbọ̀dúmọ̀ta àwárí. kí ló fẹ́ ṣe. mo fẹ́ mú ni. o máa mú. n kò fẹ́ bá yín ṣé mo lè kíìsì yín ni. kí ló ṣe ẹ náà ò tiẹ̀ ní tìjú ò ní bẹ̀rù ò ní respect rárá. àbúrò mi dé Ọlátúbú kí ni ṣe táǹtì. kí ló wá dé tó jáyàjá wọn tí ebi pé wọ́n wá pè mí ilé wọn sáré wá pè mí ni. mọ́mí rẹ̀ go bá kú jù. ká tẹ̀lé mo bí ta lè wá sí. àyàn ṣe nǹkan tó le full address ọ̀dọ̀ wa a máa drop ẹ̀ fún yín. kò dẹ̀ kí n jẹ́ kó stress yá. okay. ó máa ń boost immune system àwọn ọmọ ó dẹ̀ máa jẹ́ kí ara wọn kó le kó. Then I didn't notice. And subsequently, o máa ń yọgbà kọ́ nílé táwọn teachers ẹ̀ bá ti pè é kó school ti ju wa máa kọ́ra mọ́ lórí fún. ẹ fún mi mẹ́ta. ó ti ẹ̀ wá ìtì ẹ̀ yìí. Adéọlá Jóbélé iye Adéọlá Jóbélé iye Adéọlá Jóbélé iye yíranú ṣe. a fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wa tí wọ́n ràn wá lọ́wọ́ tí wọ́n ń dúró tì wá ní gbogbo ìgbà àwa gbàládùra pé ọlọ́run ọba lọ́jọ́ ní àtúbọ̀ máa bá mi dúró tì gbogbo wa ò lágbára ọlọ́run. A fi àsìkò yìí a fẹ́ fi rán gbogbo àwọn tí a ti fìwé pè a fẹ́ fi rán wọn létí lórí sinimá wa tí a pè àkọlé ní Adéọlá Jóbélé tí a fẹ́ ṣe premiere lọ́la òde yìí that's on the 7th of March 2021 that's ní Sùúrùlérè ní Èkó. So a ní pé ká fi àsìkò ká fi rán yín létí pé ọ̀la òde ni o a máa retí láti orí ìyàwó gómìnà wa that's the first lady Lagos State Dr. Mrs. Ìbíjọkẹ́ Sanwó-Olú gbogbo àwọn lọ́balọ́ba gbogbo àwọn níjòyè gbogbo àwọn tọ̀pọ̀rọ̀lù tí a ti fìwé pé kẹjọ kẹwàá dúró tiwa ẹ̀yin náà lẹ́ ń gbé wa lárugẹ ẹ̀lẹ́nà náà lẹ́ ń sọ̀pọ̀tì wa ọlọ́run ọlọ́jọ́ ní adọ́dún bàbá a máa bá mi dúró tì yín o lágbára ọlọ́run òjò ní tì yín ibi tẹ́ ti ń mú owó tí ẹ̀ ná fún wa lágbára ọlọ́run ọlọ́run a máa fi ọ̀pọ̀lọpọ̀ a máa fi rọ́pò lọ́la òde a máa retí yín o ẹ̀wọ̀n gbogbo ayé la máa jẹ lágbára ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré wa alájọ máa wà ń bẹ̀ all the Nollywood actors and artists will be there by the special grace of God a máa retí yín o God bless you ẹ ṣé o.